Aláròyé máa wí o. Ẹ fi àwọn ọba sílẹ̀ kó máa ṣe ẹ̀sìn tó bá wù wọ́n. Olúwo ti ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ pé kò sẹ́ni tó lágbára láti pọn ẹ̀sìn kan ní dandan fún ọba. Ó ní bí àwọn aráàlú ṣe lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti yan ẹ̀sìn tó bá wù wọ́n, náà ni àwọn ọba lẹ́tọ̀ọ́ láti yan ẹ̀sìn tó bá fẹ́ sìn láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ jù lórílẹ̀‐èdè yìí. Lásìkò tí àwọn oníròyìn kan ṣàbẹ̀wò sí ààfin rẹ̀ láìpẹ́ yìí ni Olúwo ṣàlàyé pé kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe tàbí ti Islam tàbí ti Kìrìsìtẹ́nì ló ní ọba, bẹ́ẹ̀ ni kò sí òòṣà nílé ọba tí ìjọba fọwọ́ sí láti máa di ọba. Gẹ́gẹ́ bó ṣe wí, alágbẹ̀dẹ ní Ògún, kì í ṣe ọba látilẹ̀. Ṣàngó ò bọ òrìṣà, Odùduwà ò bọ òrìṣà kankan, orí ni gbogbo wọn sì ń pè. Olódùmarè tó bá lórí ayé àti ọ̀run ló sì ń jẹ́ orí. Ẹ kò lè gbọ́ pé Olódùmarè ń bọ òrìṣà, nítorí náà àrólé Olódùmarè kò gbọ́dọ̀ bọ òrìṣà. Ẹ̀sìn tó bá wu ọba ni kó ṣe, ẹ má pọ́n ní dandan ẹ̀sìn fún ọba kankan. Olúwo bu ẹnu àtẹ́ lu bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe ń pọ́n ní dandan pé àwọn ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ máa ṣe ìṣẹ̀ṣe. Ó ní Olódùmarè nìkan ló yẹ kí wọ́n máa sìn. Ó ṣàpèjúwe ipò ọba gẹ́gẹ́ bí ipò mímọ́ tó ní ọ̀wọ̀ púpọ̀ tó sì jẹ́ àgbékalẹ̀ Olódùmarè fúnra ẹ̀. Olúwo ké sí àwọn ìlú tí wọ́n ti máa ń ṣe ọdún egúngún láti mú àṣà lílu àwọn aráàlú lọ́rẹ́ kúrò níbẹ̀. Dípò èyí, ó ní ìṣe ló yẹ kí àwọn aráàlú máa jó kí wọ́n máa yọ̀ nígbà tó bá ń ṣe ọdún egúngún dípò kíkó àwọn ènìyàn sí hílàhílo. Ó ní àṣà tí wọ́n ń ṣe nígbà tí ojú kò tí ì là tí kò tí ì sí ọlọ́pàá ni wọ́n tún ń ṣe níbi ọdún egúngún láwọn ikùn kan báyìí. Ó ní eléyìí kò bójúmu rárá. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.